ọba tó ti pé òun là èyí tẹ́ ń gbé wáyé yára àwọn òní ìrètí máa ń pariwo báyìí o. Òrìsà afẹ́kẹ́ bá máa change. adúgbò lọ́wọ́ Olódùmarè fún gbogbo àánú rẹ̀ fún pé ó tiẹ̀ ní mí gan sípò nínú gbogbo aráàlú èmi nìkan ló mú ní pé kí n ṣojú òun lórí ilẹ̀ ayé a sì dúpẹ́ lọ́wọ́ Olódùmarè. Ẹ káàbọ̀ kí n wọ̀ pọ̀ mo kí ẹ̀yin ìjòyè ọmọọba baálẹ̀ mo kí yín o mo kí gbogbo ẹgbẹ́ èdè àti àṣà Yorùbá tí a ń pè ní tradition and culture. Nítorí tiyín gangan làwa fi ń bẹ, nítorí tiyín lọ́lọ́run fi yàn wá síbí wípé ká máa jẹ́ a custodian of tradition and culture. Kìí ṣe ẹ̀sìn ìbọ̀rìṣà. I am not a custodian of Òrìṣà. I am not a custodian of Òrìṣà àkúnlẹ̀bọ. Custodian Òrìṣà ni mí wípé ẹni tí Òrìṣà dá gbogbo yín lóríṣà dá ẹ̀yin Òrìṣà gbogbo yín kìí ṣe àwọn bàbá tó ti lọ nìkan ni Òrìṣà wá dá ẹ̀yin náà sórí ọ̀sà wọ́n dá àbí òdìdìrín ni wọ́n lọ́nà dá ọ ní. tó fi wá jẹ́ pé àwọn bàbá wa nìkan ni orí ọ̀sà dá ẹ̀yin kọ́ bó ni wọ́n ṣe dé. Orí ọ̀sà mi dá. sórí sọ̀dá. Bẹ́ẹ̀ni orí ọ̀sà mi dá. Àkàbí ìrúmọlẹ̀ tí bẹ́ẹ̀ àfin. ẹ tí ń pè lórí ìṣà ni Òrìṣà táàsì lórí Olódùmarè wa orí wa ṣàwọ̀dá ọba lórí ọ̀sà wọ́dá yẹn ìwọ̀ dèdèrè lọ́lọ́run ṣàwọ̀ jẹ́ ọ̀gọ́ ní ọ̀sà lọ́nà ọlọ́run sì wọ́dẹ̀ wọn ṣàwọ̀dá ní o special ìwọ ló ti bá ẹ jẹ́ ló ti láàyè rẹ ti bàjẹ́ ti pẹ́ olórí ọ̀sà ọ̀dá oníṣòwò oníwọ̀ wọ́n kàn bí ọ o sì lè jẹ́ èèyàn. èmi náà Òrìṣà lèmi náà kí n tó orí lọ́sà mi dá ẹni tí n gbọ́dọ̀ di ní àkúnlẹ̀bọ. èmi ẹ̀ sì gbọ́dọ̀ àwọn bàbá mi tó ti lọ wọ́n ti kú àmọ́ rántí wọn dáadáa ṣùgbọ́n èmi ẹ̀ gbọ́dọ̀ wọn lọ b'Olódùmarè wọn ẹ̀ gbọ́dọ̀ òkú lọ bọ́lọ̀. Ṣàngó ti kú Ọbàtálá ti kú iṣẹ́ ọwọ́ rẹ̀ láàmú rántí a sì máa rántí wọn èèyàn lè ṣe àdúrà fún bàbá rẹ̀ ó lè ṣàdúrà fún ìyá rẹ̀ ó lè ṣe sàárà fún ọba ọba fẹ́ ṣe sàárà mẹ́kọ̀ọ́ wá gbé sí kó o gbé kinní kan sẹ́gbẹ̀ẹ́ kó o ní bàbá rẹ̀ nì ọmọ tako sí lórí o ti sọ́ di wèrè o orí ilẹ̀ ilẹ̀ ni ó ti máa jẹun oríta ni ó ti máa bọ́ kò sì ní wẹ̀ àbọ̀ máa wẹ̀ so àwa ò ní jẹ́ kí wọ́n lù nǹkan báyẹn máa ṣàtọ̀dá yìí ẹ wò bẹ́ẹ̀ ṣe ń jó sákùnlẹ̀bọ ló mú yín lùlù wo àwọn ọmọ ẹ̀ tí ìbá ṣe ń bàbẹ́ dàlú gbogbo àwọn ọmọ tẹ́ kó wá bí ìlú sí. abájá ti gbọ́ ní ìsinmi wọ́n fẹsẹ̀ bí àwọn mẹ́tẹ̀ẹ̀ta wò. ẹ̀mẹ́jẹ̀ àdàlú ọ̀wọ́n ń bẹ láàrin torí ìlú lè máwọn ọmọ tó rí ẹ tó ń ṣe àtàrò tó ń ródòródò yìí àṣàrò elépo rẹ́pẹ́rẹ́pẹ́ àṣàrò wà nù àṣàrò nù. ọmọ sì kó sìkí bá bọ́ ọbẹ̀ òsìkí náà wà nù wọn ìkẹta náà ń bọ́ wà. ọ̀nà nù elédè nù. so ibẹ̀ àwọn nǹkan tá à ń sọ àṣà yìí ti dojú ó ti dáa jù ju káwọn kan tí ń ṣẹ̀sìn kan orò ìdílé wọn kí wọ́n fẹ́ wá lo àṣà tiwa pé làwọn ò fi máa gbé
òrìṣà àkúnlẹ̀bọ wọn ga àwọn ọ̀gá yín. Bàbá wa náà ń pè lódùduwà òun sì kọ́ ni ọbẹ̀rẹ̀ Yorùbá. Lórí bẹ́ẹ̀ bá ní òun lọ́bẹ̀rẹ̀ Yorùbá àwọn ọmọ yóò bí yín léèrè bẹ́ẹ̀ tí ò tí ju 2500 years lọ. Bó ni ó sì jẹ́ rántí wọ̀ stáàtì nígbà Oòduà. Lámúrúdú tó ń bẹ. Kí ni ìtumọ̀ lámúrúdú ta ọlọ́mọ nínú yín? Ẹ wá kẹ́kọ̀ọ́ bí ìbéèrè ṣé ẹ máa túmọ̀ lámúrúdú? Ẹ mọ̀ ọlá ó mú irú dúdú yìí ẹ̀gàn ni. Wọ́n gan bàbá ńlá àti nítorí àwa lolódùmarè kan dá ẹ̀sìn. Ní tí a bá ti di ẹ̀sìn ọba ni ó sọ fún yín irú ẹ̀sìn tí ìlú ó sìn. Ta lọ́ba? Ta lọ́ba? Olódùmarè ni ẹ lè rọ́bà. Èmi gangan tẹ̀ ń wò ìkọlọ́ba. Èmi gangan kọ́ ni kábíyèsí. Ní tí ń jẹ́ kábíyèsí Olódùmarè òun ni ọba tá ò rí. Ẹ ń bẹ o ṣùgbọ́n ẹ lè rí. Ó wá ní káwọn àwọn ọba tá a tọ́ yàn nílẹ̀ Yorùbá ló ní ká máa já àròlé lórí ilẹ̀. Níbi ọba Ọlọ́run sì ti dá bàbá wa ó ti lọ àti dáadé ti pẹ́. Ara wa ni Chinese ti jáde, ara tiwa obìnrin ìyá rẹ̀ àgbà. Àwa wò èso orúkọ Lárúbáwá o, Ádámà èyí sì sorúkọ Lárúbáwá. Kò tíì sí èdè Lárúbáwá ń bọ̀ Ọlọ́run dálé ayé. Kò tíì sí èdè Hebrew, kò tíì sí èdè wo gbogbo English. Èdè tọ́lọ́run kọ́ dá òun ni Yorùbá. Ẹ̀ńtọ́lọ́run sì kọ́ dá Yorùbá ni. Nítorí orúkọ tẹ̀ ń wò wọn Ádámà kìí sórúkọ Lárúbáwá. Nígbà Ọlọ́run lòun dèdè rú láyé Lámúrúdù òun ni nígbà ọ̀kọ́lé dé sámà. Àìníkọ́lẹ̀ tán Yorùbá lẹ́yìn oníkọ́lẹ̀ kankan jù tán ìkọ́lẹ̀ àgbà Ọbàtálá àtàwọn Ọ̀rúnmìlà àti ní tó kó nǹkan bá Yorùbá ní. Ṣùgbọ́n bọ́lọ̀ ń ṣe máa gbé ìtàn wá ọ̀dọ̀ àwọn tó bá tún sàn tó tún jẹ́ nítorí èmi ò ti kúrò ní ara yín èmi yìí sòrìṣà. Ní tí n gbọ́dọ̀ dì gẹ́gẹ́ mo ń sọ fún yín òrìṣà ní gbogbo yín. Màá ń jò yẹn bá ti kúrò ní ọmọ ọba bá ti kúrò ní ọmọ ọba tó bá ti di ọba ó ti di àrólé Olódùmarè òun ti kúrò lóòṣà. Ẹ̀yin náà lẹ́sìn ń sọ Yorùbá ní sọ pé kí ni à ń fọba pè? Aláṣẹ. Ọba ni ó wá jẹ́ aláṣẹ lórí àwọn títa ni Òrìṣà dá. Àkàndé ọ̀ṣọ́gun. Ọba ò lè jẹ́ gbákejì èèyàn mọ́. Èèyàn ní dòòṣà. Èèyàn lórí máa ṣàdá bó lọ́ba tí ń sojú Olódùmarè. Aláṣẹ lórí òrìṣà bàbá. Àrólé Olódùmarè. Bó ni ó ti máa Àrólé ṣe jẹ́? Olódùmarè. A ní àwọn nǹkan tí mistake táwọn bàbá wa bá wá ṣe. Kò sẹ́ńtì ọ̀gbọ́dọ̀ sọ pé bàbá àwọn ò ṣe mistake. Nítorí ọgbọ̀n ọdún ní èrè ẹ̀mí mi. Àwa láwà tún nǹkan tí mistake tí bàbá wa bá ṣe. Ṣé ìlà ṣé kí ni nísìnyí? Ṣé wọn ò ní fọlọ́pàá mọ̀ ọba kan máa ń là? Ṣáàṣì ṣe kọ́ kì í sí nǹkan ìlà láyé àtijọ́ wọ́n ń sọ pé ẹlòmíì tí ọba rówó kọlà wọ́n ní kò rówó kọlà. Ìgbọ́n ti mọ̀ lẹ́yìn ìgbé ìlà ọ̀bá ọ̀ kì í ṣe bí ọ̀bọ̀dì òsìn ọ̀bá àgbà kankan mọ̀. Èyí ò lè mú ọmọ jòjòló kọ́ gbé ọ̀bẹ lẹ́gbẹ̀ẹ́. Ayé dúdú ni. Kìí ṣe nǹkan tó burú jù ní pé ìtàn wa bó ṣe bẹ̀rẹ̀ ni. Ṣùgbọ́n nǹkan tá a bá ti mọ ọwọ́ ọ̀tún yàtọ̀ sí òsì
ẹ jẹ́ ká máa mọ pé ọwọ́ ọ̀tún rè ọwọ́ òsì ni ọ̀sẹ̀ tí ń ba àṣà jẹ́ tó bá ti kan ọ̀rọ̀ àṣà tó bá ti kan ọ̀rọ̀ ṣe Yorùbá ètò kàmí jùlọ ìmọ̀ tó bá ti kàn sí ọba lẹ́bìlẹ̀ ọba ní sojú Olódùmarè tọ́ba bá wá dúró tó Olódùmarè nìkan tí ò gbé orogún ti Olódùmarè o láwọn kan mọ̀ sọ pé àwọn bàbá wa Ṣàngó nǹkan ọ̀dọ̀ wọn là ń gbà èmi gbọ́dọ̀ òkú lọ sọ́dọ̀ ìwọ tó bá fẹ́ pé òkú lọ pè nínú sàárè kọ́ máa wá Ṣàngó kọ́ máa wógùn nínú sàárè wọ́n fẹ́ pé òkú tí òkú ní ọ̀bọ̀ Ọlọ́run sọ̀rọ̀ bàbá rẹ ní ọ̀bọ̀ Ọlọ́run sọ̀rọ̀ fún bàbá rẹ tó ti lọ bàbá wa tẹ́mi gan ọ̀gbọ́njúmọ̀ àbí Òrìṣà lórí òní ọ̀wà bọ̀ gbé àdúrà tí wà láàyè ń ṣe òní ọ̀bọ̀ gbé lọ́ọ̀dọ̀ Olódùmarè Olódùmarè ti ń bẹ láyé ti ń bẹ láàyè ọba tó dá sánmà tó dálẹ̀ tó dá odò ti ń bẹ tí ń gbọ́ òkú lọ́wọ́ arán sí ṣé wọ́n ò lè sọ̀rọ̀ fọlọ́ orí ọ̀sàwọ́dá Òrìṣà làwọn náà báwọn náà ṣe lè bọ́lọ̀ ń sọ̀rọ̀ ṣé wọn náà lè bọ́lọ̀ ń sọ̀rọ̀ ni. nígbà wọn kọ́ dé èèyàn orúkọ tí ń já dámà àwọn èèbó lọ́kọ́ọ́lẹ̀ tó tàwọn náà ní kọ́ọ́lẹ̀ ṣùgbọ́n tẹ́ ẹ bá rí máàpù ibi tí wọ́n ti ń bọ̀ ọ ilẹ̀ Yorùbá yìí ẹ̀yin lọ́lọ́yẹ̀ o ẹ̀yin ọmọ ẹ̀ ń gbà o ẹ má jẹ́ kí á sọ ilẹ̀kẹ̀ yín ní pé ilẹ̀kẹ̀ àkúnlẹ̀bọ ni ẹ má jẹ́ wọ́n gba àṣà lọ́wọ́ yín ẹ má jẹ́ kó lóòṣà sọ fún yín pé àfìgbà tẹ́ ẹ bá bọ́ ọ̀ṣà kẹ́ ẹ tó lè wá gbádá àfìgbà tó bá bọ́ ọ̀ṣà sọmọdà ká ìwà àfìgbà tó bá tó bọ òrìṣà kó o tó lè ṣe kí ni kó o tó lè lò lẹ̀kẹ̀ kó o tó lè lòlò wọ́n lo ṣàkó mọ́lùwà sáyà náà ni ó kó ṣàwọn. ọba tí káyé. àyàn níyì ni àkúnlẹ̀bọ̀ ọ̀hún jẹ́ ẹ sọ fún wa ọmọ tí ń bá wa kéwì ní ìsìn tí ń la ìjálá mọ́lẹ̀ tí ń sun ìjálá gidi tí ń kéwì ṣé òòṣà àkúnlẹ̀bọ̀ ló sọ fún bí ó ṣe àbólódùmarè ló jìnkì rẹ̀ tó fún lọ́pọ̀ ẹ máa gbóhùn àwọn ọmọ ẹ máa gbóhùn. Aláṣẹ lórí òrìṣà kò sí mọ̀ pé bàbá mi àlódé Olódùmarè ṣe ń gbọ́ kí bàbá rẹ̀ ní ọmọ náà bá ti fọba jẹ. o ṣe Yorùbá ti ń bẹ káwọn òòṣà yìí tó dé káwọn tí ẹ ń pè lákúnlẹ̀bọ̀ ní ìsìn tó dé Yorùbá ti ń bẹ Ọbàtálá kó tó sọ pé òun jọba òun ọjọba àdúgbò ṣe inú èmi àti ẹ̀ta wa lè gbé àárí bàbá wa fi ṣùgbọ́n tẹ́ ẹ bá ti fẹ́ máa gbé òòṣà àkúnlẹ̀bọ̀ ju ọba lọ àwọn lẹ̀ wọ́n mọ́lẹ̀ o ẹ̀yìn lẹ̀ wọ́n mọ́lẹ̀ nítorí tọ́rọ̀ mi là gan láyé gbọ̀ wà láyé tó bá déwájú ọba tó fẹ́ dọ̀pẹ̀lẹ̀ níbo ni ó dókòó sí ẹ̀yin lẹ ń já máa bú àwọn tẹ́yìn ń bọ́ lé yín o. ẹ bá ti níjọ́ tẹ́ ẹ bá ti gbé òòṣà àkúnlẹ̀bọ̀ kan ju ọba lọ ọba lórí ìlú ọba lórí gbogbo ni. kájé ìsìnbà lórí gbogbo. wọ́n sọ pé ọba ní nìkan ọba lórí àwọn kan níbo. Olódùmarè lèmi ń rólé fún ọba tí bá ti ń rólé fún Olódùmarè ohun Olódùmarè ló gbọ́dọ̀ máa jábọ́ àwọn gan-an wọ́n gbọ́dọ̀ ṣiṣẹ́ ju àáfàá àti pásítọ̀ lọ ẹnu wọn làṣẹ wà tí ọba ti bọ òrìṣà ọba tí bá ń bọ òrìṣà tí ń bọ òrìṣà ga àṣẹ òòṣà nìyí ó ní àṣẹ òòṣà òsì lọ́bì kan àṣẹ ta ló ń lọ́bì kan àṣẹ Olódùmarè àṣẹ Olódùmarè ní kẹ́yìn ọmọ Yorùbá máa wá ẹ má wá ṣe òòṣà káàkiri
èèyàn bíi ti ní lòòṣà tó bá sì ti kú iṣẹ́ tó bá ṣe ńlá máa fi ròyìn rẹ̀ ṣùgbọ́n pé kìí ṣe kọ́ wa máa lọ bọ́ má di ẹrú fún bàbá rẹ tó ti kú àwọn ọmọ rẹ náà ní dẹ èmi ò ju bàbá tèmi lọ́wọ́. èmi ò ju bàbá mi lọ́wọ́. àwọn tó jẹ́ àmọ̀ bẹ́ẹ̀ nígbà Jésù dé ń tiẹ̀ ọ̀sán wọn bí léèrè ta lójú ó lòun ju gbogbo wọn lọ àbí ọ̀sán bẹ́ẹ̀. nígbà ànábì náà dé kí ló bẹ̀rẹ̀ akẹ́yìndé bẹ̀ gbọ́n nígbà Muhammed náà dé tẹ́ ẹ bá ń gbọ́ Islam èdè Lárúbáwá ni ẹ̀sìn tọ́ba ní ẹ̀sìn tó mọ ọ̀gá rẹ̀ tó fi sípò mú ọmọ lọ́kàn ẹ̀sìn ọba nù ẹ̀sìn ọba ní kéèyàn máa ta ló ní kò yí ta ní ìjọba ta ní kábíyèsí ẹ̀sìn rẹ̀ ọ̀gá àti ẹni tó fi mí sípò inú ẹni tó yàn mí nù nígbà wọn dá mi ló ti ní ìwọ ìmọ̀ dá ọ ní ọba kò iṣẹ́ tó lè jẹ́ ní tó lọ ń bá ti yàn látòjú ọ̀run tó lọ ń bá lẹ́ńjìníà ni kò tí ì sí tó lè ṣe ó wù ọkọ ọlọ́kọ ṣe dókítọ̀ ọ padà bó o bá sì jẹ́ pé pírẹsidẹ́ǹtì ló di ó wù ọkọ jẹ́ lọ́ọ̀yà ọ padà di pírẹsidẹ́ǹtì kò sí criteria téèyàn di pírẹsidẹ́ǹtì ju kọ́ ka ẹni ìwé lọ ọba ka ojú omi àbí kò sí dìgírì tí a fi ń dọba àfọgbọ́n níta ẹgbẹ́ lọ́yìn ẹgbẹ́ lọ́wọ́ dáadáa ẹ̀yàn ọmọ ẹgbẹ́ o tó nípa ògbé lọ́yìn yóò ju yóò di ba ìran Yorùbá yóò borí ayé àwa ní bàbá gbogbo ayé Yorùbá ló bí gbogbo òran pátá àwa ni ọmọ Ádámà Yorùbá tẹ̀lé ẹsẹ̀ ìmọ̀túmọ̀ rẹ̀ sókò yín náà nù sókò yín Yorùbá ẹtúmọ̀ rẹ̀ wọ́n bá bẹ́ẹ̀ nù ìtẹ̀sọ̀ ẹ lè túmọ̀ rẹ̀ nítorí orúkọ tí a sọ yìí orúkọ táwọn Málì àwọn Haúsá orúkọ tí a sọ yìí ọmọ táwa jẹ́ ni ọmọ ẹ̀ tá a dá nínú àmọ̀ Ádámọ̀ ni wá Yorùbá sì ló kọ ní a bá sọ ikọ́ lọ kọ́ dání Chinyere nísìn ìlú wo ló ti wá nù ẹ̀yin ló lọ́n wá sàánú fún ẹ̀yin ló lọ́n sàálẹ̀ yẹn ìran yìí ńlọ lọ́n gbé kàtù ńlọ lọ́n sàánú fún ńlọ àṣà yín kò tí ì sí ìran tó lè bá ẹ lọ sí Kenya wọn ò lọ bá bẹ̀ ẹ lọ bẹ̀ Uganda tó gbé Tanzania ẹ lọ àwọn abìkan àwọn Uganda àwọn Kenya yẹn wọn ò ní gbogbo ilé ọba ẹ̀ẹ́dẹ̀mí no leaders ẹ̀ka ìran Yorùbá ti ń jọba kéèbó tó lóun ọ̀jọ̀ba aláwa ni bàbá gbogbo wọn ẹ̀yin gan kì í sáwúsà mọ̀ sọ kì í sí gbogbo Nàìjíríà mọ̀ sọ Yorùbá gangan ẹni Ádámù ìyá yín sì ni ẹ̀ńtà wú jáde látara Ádámù ní à ń pè ní àwáwù bàbá ńlá yín tó sì tún jẹ́ ẹran lámúròdù òun ni wọ́n ń pè ní Odùduwà Odùduwà. ẹni orí dẹ́ni. ẹ̀yin lọ́mọ ẹni tí sọ kí ni Odùduwà ọmọ tó dúdú wá ni ọ́ ọmọ tó dúdú wá ni ọ́ ọmọ tó dúdú wá lè mìíràn ẹni tó di ọmọ. sàn ni Yorùbá rìn ẹ máa wá kúnlẹ̀ bọ́ mí lẹ́yìn Olódùmarè ẹ má jẹ́ran tí wọ́n bínú sí o ẹ fẹ́ máa lọ bàbá yín tó ti kú lẹ́kọ̀ọ́ pè bàbá Kọ́lá tó ti bàbá mi Kọ́lá tó ti níwàá máa pè
ó ti ṣe ti ẹnu kí n ju bàbá mi lọ ni ìrántí ọba ju bàbá rẹ lọ ó dúró láyé àtijọ́ nù. Ẹ má jẹ́ káwọn olóòṣà yẹn jẹ́ dúró látijọ́. Àwọn abọ̀rìṣà wọ́n fẹ́ jẹ́ ẹ máa ṣerú àwọn bàbá tó ti kú ni. Olódùmarè nìkan ló tó sìn, òun nìkan ló tó bọ àṣà yín. Olódùmarè ló fún yín, ẹ wo bó ṣe ló pamọ́lẹ̀, bó ṣe dó lórí rẹ̀, máa wo fìlà, máa wo abetí, kẹ̀yẹ̀ tó máa wá nǹkan mí káàkiri. Kọ́ wá lóun ó lu ìbọ̀rìṣà bí nǹkan àdọ̀tí. Ẹ fẹ́ máa gbé kinní kan sí ojú ta ìwọ délùú èbó, ẹ̀yin dẹ́ délùú èbó. Ẹni jẹ́ pé kinní kan kí wọ́n máa rin epo sí ní gbogbo ẹ̀ wá dọ̀tí. Fountains, everything náà ń ṣe káàkiri tí ó beautify ìlú. Ẹlòmíì ó lóun ó gbòòrò lóru, ó ṣe gbòòrò lóru. Ìlú tí ò lo òkè ní gbòòrò lóru. Ẹ lọ ìlú èbó 24 hours. Àwọn èèyàn ń lọ bí iṣẹ́ ní bọ́ọ̀sì ń ṣiṣẹ́. Ẹni tó bá ti dé ìlú èbó bíbá ìyá mọ̀. Ìyẹn kan wà ní orò kan yọ wà tí òun ti gbọ́dọ̀ jáde. Àwọn ọmọ kan ò gbọ́dọ̀ ẹnìkan ò gbọ́dọ̀ jáde nígbà báyìí. Kí ló dé láàrin jáde? Nígbà tí ṣe COVID lọ fi ṣẹlẹ̀. COVID gan àwọn èèyàn kan sì ń jáde. Ẹ jọ̀ọ́ ẹ má pa òrìṣà bíbọ máa ṣàgbéga rẹ̀. Àṣà yìí ti dọ̀jú. Àṣà yìí dùn, Yorùbá dùn, èdè wa dùn, gbogbo ẹ̀dùn àwa. Nígbà tó jẹ́ pé ìgbà alámúrúdù ni ẹ tó pa èdè dà. Ta ló lìdì? Ta ló kọ́ ilé dọ̀rùn? Ó ní ìkúnlọ́lá mú. Ọlá ló mú irú dúdú yìí ní lóko ẹ̀. Wọ́n wá ṣe ń so kọnu. Ìsúnkì la fi ń so kọ. Kí ló kọ rẹ? Àjọkẹ́. Kìnínú. Túnráyọ̀. Mo tún rí ayọ̀. Ẹ máa gbọ́ ọkọ. Mo tún ti rí ayọ̀. Èmi gan Túnráyọ̀ ló kọ mi. Mo tún ti rí ayọ̀. Kí ló kọ rẹ? Ọláyínká. Ọlá ti yí mi ká orúkọ mi nù. Ọlá yí mi ká. Àdúrà ni gbogbo ọkọ Yorùbá. Àfẹ́tọ́ bá fòòsà sọ lókù. Fòòsà lọ. Ọmọ tó ayọ̀ Ọlátúndé. Ọlá tún ti dé o. Ọlátúndé lè mí náà. Ọlá ti sókàn mi o. Ọlá sókàn mi ló kọ. Mo sókọ Yorùbá kan tí mò ń rí òní dùn láti fẹ́ jẹ́. Ọlá mi tún ti dé. Ọlá mi dé. Ọlá tún ti bí sí i. Olúwa tún ti sọlá mẹ́wọ̀n. Ó ti ṣe bẹ́ẹ̀ náà. Nínú bí náà. Ìwọ́n mọ́. Ṣé wàá gbé ọlá hàn? Ọmọ gbé ọlá hàn. Ẹ máa wo the beauty of Yorùbá. Ayọ̀ mi kún. Ayọ̀ mi tún ti kún o. Ẹgbẹ́ mo tún síwájú o. Abẹ́wà máa gbọ́ àwọn okọ ni. Ẹ wá ń sọ pé ká máa bá ẹ wá fẹ́ fàkúnlẹ̀ bọ. Ìmọ̀ Ọlọ́run lọ́kan ní ẹ̀sìn lọ́kọ́ dáyé. Lẹ́yìn ẹ̀ ní nígbà tí wọn ò mọ bí wọ́n ti máa ṣe àwọn tí wọ́n ṣàbẹ̀ rọ́lọ̀ ní wọ́n á lọ fi ìbọ̀rìṣà wá. Bọ̀rìṣà kò tí ì pẹ́ tó ń dé. Àgbọ́dún tẹ̀ pé baba ńlá wa Lámọ́rúdù púpọ̀ bọ Ṣàngó. Ìsìnkọ́ Odùduwà àìmọ́ bọ Ọya. Ọya kéré àbí Ọya kọ́ lọ bọ́nú odò lọ́dẹ odò nígbà tí Ṣàngó gbókùnso. Sọ́ya kọ́nù. Ṣé ìyẹn wá jẹ́ ẹni tí àwẹ̀ mí? Ẹjọ́ o. Èmi ìgbókù sọ̀rọ̀ kan lọ bá ń sọ fún Olódùmarè ntí mo fẹ́ jẹ́ ntí mo fẹ́ di. Òòṣà ní kẹ́ ẹ yọ kó nínú ọ̀rọ̀ yín òòṣà bíbọ. Ẹ bá ti ń gbé kínní ga ẹ máa wá gbé ga ni. Ẹ máa gbé kílógbè ga. Ẹ máa gbé àṣà yìí ga. Ẹ máa gbé iṣẹ́ ẹ lọ sọ fáwọn professors kán lọ wá bí wọ́n ṣe fi kún Yorùbá add value to Yorùbá ẹjẹ́ á mọ ìtumọ̀ acre years
àníyàn ní Yorùbá. Professor ìyẹn máa kò lè ka 1 to 1 million ní Yorùbá, ẹ lè ka 1 to 1 billion Yorùbá, ẹ sì ní pro ẹ lọ́wọ́ lọ add more to the curriculum. Ẹ má máa sọ ń bó ọ̀sà lẹ́fẹ̀ẹ́ ní ókè máa bá ń bọ̀ ọ̀sà tá a lọ sí wo kí lẹ ìbò là ń lọ kí lọ fẹ́ fi ṣe. So ọ̀sà kọ́ ní geography àbọ̀kọ́ ní ọkọ̀ bó ṣe dẹ̀ engineer àfi kọ́ fi ọ̀sẹ̀ ẹrú bàbá ńlá rẹ̀ òkú ní ọ̀bọ̀ gbé ókè ẹ sọ bí tẹ́ ẹ gbé lọ. Àṣà tiwa ìṣe tiwa àní kẹ́ ẹ da àwọn àṣìṣe bàbá ńlá wa nù ẹ kó wọn sí museum. Ẹ ti rí ibi tí mò ń ṣe museum ni mò ń kọ́ lọ́wọ́. Ẹ sáà ní máa fi ṣí gbogbo pààrọ̀ lé àwò lè mú ní ìsìn museum ní tí ọba yásì ṣe wa kò sí tán wa tá a regret. It's part of our history. Má bá wọn bọ̀ sáà kó bá ti ṣe Olódùmarè nìkan kò tí ì sí sọ fún ogun ọ̀hún. Sọ fún ogun ọ̀hún wípé ń bọ̀ ló ń bọ̀. Ayé rẹ̀ ọ́ bàjẹ́. Ẹnìkankan ẹnikẹ́ni bá a ṣe babaláwo bá a ṣe oṣèlú bá a ṣe àfáà kan àbí kọ́ jẹ́ wòlíì kan kó lóun ní nǹkan tó mú ṣe bọ́ wọ́n bí àbí tí ò bá s'Olódùmarè. Má ní kí ọ lọ jẹ́ kọ́ wípé òòṣà kan bẹ́ẹ̀ lé bàbá rẹ̀ kọ́ ọ̀bọ o irọ́ nìyẹn o. Olódùmarè ẹnìkan ní kọ́ ọ máa dúró tì tọ́tọ́ bá sì ti gbà bẹ́ẹ̀. Àwọn tí wọ́n ń pe Islam yẹn ìtumọ̀ báwọn bá fẹ́ sọ ìtumọ̀ Islam wọn tó bá ti jẹ́ ìmọ̀ Ọlọ́run lọ́kan ìmọ̀ẹ́pẹ́kẹ́ wá sọ pé ẹ bọ̀ Òrìṣà èmi ò bọ̀ Muhammad ẹ lè àní ẹ má bọ èèyàn. Olódùmarè ni Ọlọ́run Yorùbá ọ̀dọ̀ wa ló sì ti bẹ̀rẹ̀. Ẹ̀tọ́ kọ́lé dọ́run tọ́jẹ́ lámúrúdù èdè tó sọ tí fi ń kọ́ lọ́hùn àbí fọ́ọ̀mà ẹni tó bá ń kọ́ kọ́ ní èdè rẹ̀ kọ́ ní ọmọ lò àjẹmí kí á tó ka èdè rẹ̀ ẹni tẹ́ ẹ jẹ́ Kristiẹni láwọn Muslim wọn lè má mọ ìtàn púpọ̀ nítorí wọn ò sọ ìtàn sínú Quran ìtàn bẹ́ẹ̀nu Bíbélì àwọn ò sì ní tàn so a kọ́ lọ fi nǹkan kan wé nǹkan pé ìtàn wa wo ní tiẹ̀ ń bẹ nínú àwọn tí a kọ̀ tán ìtàn tí a ti ń bẹ́ẹ̀ ni pé àwọn kan ò gbọ́dọ̀ sọ fún yín pé nítorí àwọn Júù ta ló di Júù ọmọ Jacob gangan ní jẹ́ Israel ẹyọ ẹnìkan ní jẹ́ Israel àwọn ọmọ rẹ̀ ló di Israelite bí ìgbà tí a ní Yorùbá tí wọ́n ní Yorùbás Nigerians ẹyọ ẹnìkan ọmọ rẹ̀ 12 tó bí ló di Israelite so kò tí ì sí ní jẹ́ ọlọ́nkọ́ dálé ayé kò tí ì sí ní jẹ́ Israelite kò sí tí ń jẹ́ Júù. Inú Abraham ló sì mú ọmọ rẹ̀ lọ sí Mẹ́kà so kò tí ì sí Lárúbáwá kò tí ì sí tí ń jẹ́ Mẹ́kà nígbà Yorùbá ti ń bẹ. Wọ́n parọ́ bẹ́ẹ̀ jọ kí ló máa ń ṣe ọmọ yìí. Fún ihun tí à ń gbé lọ́wọ́ yìí kọ́kàn mi kú gidi ni. Ẹ lọ tẹ́ ẹ bá mọ̀ tẹ́ ẹ máa wá bẹ̀rẹ̀ tán bí ẹ má lọ bá wọn tí wọ́n máa sì yín lọ́nà lọ máa bọ òrìṣà. Ìran Yorùbá ìbọ òrìṣà bàbá ńlá ní ọ̀bọ òrìṣà Odùduwà ọ̀bọ òrìṣà kan. Ẹ mú òòṣà tó òdu àbábọ̀ wá fún wa ṣé wọ́n mọ̀ sọ ẹgbẹ́ orí. Ẹ̀yin bàbá wa ṣe gbọ́ngbò òdu àbọ̀ òrìṣà kan. Níta tó gbọ́ngbò tẹ̀ ní Ọbàtálá kan ọ̀là mọ́lẹ̀ àbí kò wí ni ẹ̀ nígbà yẹn bá gbàgbé èèyàn Ifẹ̀ kan ló ti wà ṣùgbọ́n bàbá lórí wọn nífẹ̀ ibi tí àwọn ọ̀ràn Ọbàtálá wà àwọn ọ̀ràn Ògbò wọn lọ bá bẹ̀ wọn kálẹ̀ wọn lajẹ wọn Ọbàtálá nù wọn lọ bá bẹ̀
kí ló sì ṣe lórí wọn ó tọ́ra má yìí tán sọ fún yín ibi tó ti ń bọ̀ àwa tí mo ibi tó ti ń bọ̀ lẹ́nu o torí èmi ìṣe èèyàn lásán o mo ìṣe èèyàn lásán ní olú ìgbà tí mo wá bẹ́ẹ̀ mo yàtọ̀ nínú ara ìlú tó padà wá lélẹ̀ a sì máa tàn àtijọ́ èsì bá a tàn mọ́ lásán. ìràpá lọ́wọ́ Yorùbá. Ṣe ìrántí bọ òrìṣà etí bàbá yín ọba bọ ẹ má lọ gbé o tó ọba ti gbé gbẹgbẹ ló gbé o ti fẹ́ bàṣà jẹ́nu gbogbo bá a ṣe ń wọṣọ yìí ṣẹlẹ̀ yọ ọdún wò ó fẹ́ ṣe wà yí òdò wò ó dáa fún yín o á gbé àṣà yìí lárugẹ tí ò ní sóòsà bẹ́ẹ̀ á lè ṣe àṣà ṣe tiwa ìsìn Olódùmarè nìkan láì ṣe kíni láì fọ òrìṣà tí ó lọ adùn tí ó lárinrin ọmọ yẹn káwọn ẹni ní náà bá fi ifá sọ̀rọ̀ tí fọ́ọ̀bá ní abọ̀rìṣà àgbàfá nàtọ́ bá ní àmọ́ abọ̀rìṣà kì í so ohun Olódùmarè ohun tí ọba sọ̀rọ̀ Olódùmarè bẹ́ẹ̀ ni ṣe wà ẹ̀kín ní sọ fún ọ kó o sin ẹlòmíì àfi Olódùmarè tọ́ba wá jóhun Olódùmarè tó wá láti ibìkan tí a fi ń ríran ọ̀gbẹ́dọ̀ sọ nígbè kí á lọ ọmọ sí kí ni tí fábó jóhun Olódùmarè kò ní ní kọ ọbọ ọ̀sán tọ́ba ti ní ọbọ ọ̀sán mọ́gà kọ́ tọ́ba sọ nǹkan míì yàtọ̀ sí pé kọ ọbọ ọ̀sán ẹ̀já bọ̀ ní Yorùbá láìkì àti ríran Yorùbá láìkì àti wo nǹkan ẹ̀fẹ́ wo nǹkan wò ẹ̀fẹ́ yẹ nǹkan wò Ifá fún yíyẹ nǹkan wò ni o lè àbí tọ́ bàbí ṣe 419 àbí tọ́ bàbí ṣe nǹkan mi o lè fi di dókítà àti lọ́ọ̀yà o tọ́ bàbí dókítà o. ìtọ́wá látẹ̀lé ìbò Western education àfi ń gbáyé àwọn nǹkan mi wà tí èèyàn lè yá. Western education is good but tẹ́yìn gangan bá dúró tó Olódùmarè ẹ̀rọ ọgbọ́n tó lọ́wọ́ wọn máa fi sí lórí ọgbọ́n yóò ju ti Mark Zuckerberg lọ yóò ju ti Bill Gates lọ àwọn ọmọ yín tẹ́ máa bí àwọn ọmọ tí ó ní ọgbọ́n tí ó láfiwé ni o ọgbọ́n irú ètí bàbá yín Lámúrúdù ní tẹ́ ẹ kọ́ lédè sọ́nà kò tí ì sẹ́ tọ́kọ ní ìsìndìsí o kò tí ì sẹ́ tó bíìtì rẹ́kọ̀dù bàbá ńlá yìí bó o wá lẹ̀ kò sì tí bíìtì ẹ̀ kí ló dé nítorí pé ẹgbẹ́ ọlá yín fáwọn bàbá ńlá yín ẹlẹ́ẹ̀ẹ́ jù wọ́n lọ bẹ́ẹ̀ bá sì ti jù wọ́n lọ bó o ló ṣe jù Lámúrúdù lọ o gbọ́dọ̀ jù Lámúrúdù lọ o gbọ́dọ̀ lè wà genius kò jẹ́ genius tó ju bàbá rẹ lọ tó o bá ti ju bàbá rẹ lọ ẹ̀yin bàbá ọ̀dá o. Kí ni mo sọ fún yín? Ẹ̀yin bàbá rẹ̀ ò sàn mọ́ o, tó o bá ti ju Ògún lọ, tó o ju Ṣàngó lọ, ọmọ gbọ́dọ̀ ju bàbá lọ ni, ọmọ tèmi gbọ́dọ̀ ju èmi lọ. Èmi gbọ́dọ̀ ju tani lọ? Ju bàbá mi lọ. Tó o bá ti ju bàbá rẹ̀ lọ, ẹ̀yin bàbá rẹ̀ ò dáa, ìwọ gan ọ̀rọ̀ ayé wá. Láti èmi lọ, your thinking must be greater, must be better than your father's glory. Ẹ má máa lọ́ máa lògo bàbá rẹ̀, ògo bàbá ó fade. Bàbá rẹ̀ ti kọ̀ tán, kí ni kí wọn náà ṣe? Write your own history. Bọ́ọ̀ bá ti kọ̀ tán tuntun. Ṣé ti rí pé àwọn ọmọ Abíọ́lá nìsín àti rẹ̀ ti ó lè yẹ ká ti ju bàbá yẹn lọ àbí kò yẹ ká jù lọ pé ìwé ẹ̀kọ́ máa kọ ìtàn tí ó ju bàbá yẹn èmi ó ju bàbá tèmi lọ èmi ó ju bàbá tèmi lọ ní ìlógo ju bàbá mi lọ ní ìlọ́lá ju bàbá mi lọ ebi tó kan Ṣàngó náà ní ẹbí nínú àwọn ibi tí kò ju bàbá rẹ lọ sógun ò ju bàbá rẹ lọ. Program tẹ̀wé mo ṣe é pé mo inú mi dùn gan lẹ́yìn
This is the first time tí máa rí ẹyin àkọ́kọ́. Tí máa rí ẹni tó gba àṣà àti ìṣe yàtọ̀ láìsí òrìṣà lọ. Àkànbí kì í ṣe Ṣàngó, ẹni orí dání, ẹni orí dání. Àkànbí kì í ṣe Ṣàngó, ẹni orí dání, ẹni orí dání, ẹni orí dání. Àkànbí kì í ṣe Ṣàngó, ẹni orí dání. Ẹ tiraka kẹ́gbó ti tẹ gbé lọ́yìí. Ẹ wà á rí bẹ́ẹ̀ sì kó ìrìnà ayé. Ẹyin ni first one tí màá kọ́ rí ìmọ̀ báwọn míì náà wá bẹ́ẹ̀ o. Gbogbo ẹni tó bá lòun ṣe àṣà àti ṣe wa tó wá tún fún èrò ìṣàbíbọ sí ọ̀ǹtà rẹ̀ ni. Yóò máa lọ lẹ̀ ni. Àfi tó bá fi fọ́ wọn náà ìpínlẹ̀ àti màá bẹ intẹ́ ń ṣe yìí ẹ̀yin lògo adúláwọ̀. Ẹ ti ń bọ́ sí ọ̀gbìn tí ń bẹ náà tẹ̀mọ̀ ṣe. Ọmọ Oòduà ni bọ́ sí ipò ẹ̀tọ́ rẹ, ìwọ ni ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀. Àwa la fún ayé ní ìríran Yorùbá. Ráwa ni ọkọ dá. Ntí èèbó pe ẹni tí ọkọ dá. Even Adam ẹ ṣe English language. Mo ti sọ fún yín tí èbó pè ní created from the clay. Kí ló kókó ẹ lọ́gbọ̀n? Ọlá dé ilé nǹkan mẹ́ta la sopọ̀. Bá a ṣe ń sopọ̀ nílẹ̀ Yorùbá ní ìsúnkì. Kí ló kókó ẹ? Ọlábísí. Ọlábísí. Wọ́n mọ́. Ọláyínká. Àbáyọ̀ nù o, òun tó wá lọ mú láti pilẹ̀. Ṣẹ́yìn bèbí náà lọ mú lámúrúdú láti pilẹ̀. Lámúrúdú ẹ̀yin tẹ́ ẹ̀ fi mọ̀ tún ẹ̀ má bí wọ́n ṣe ń so ọkọ̀ Yorùbá ni. Òun lọ mú Àbáyọ̀mí, ó tún lè pè lábáyọ̀. Ó tún lè pè ní Adéyọ̀mí, ó wá lọ mú láti pèlè ó ní ọ̀tá ìbá yọ èmi ọlọ́run. Ó kọ ìsúnkì láti ń sókọ̀. Èèbó ọ̀mọ̀ túmọ̀ tí ń jẹ́ Adam. Ọ̀yin tí wọ́n fi kọ́ pọ̀ gan, wọ́n wá ní created from the clay. Kí ni wọ́n pe created ní Yorùbá? Àdá. Àdá. From nínú. Wọ́n pe clay lọ́pọ̀ ọmọ túmẹ̀. Àwa nìkan ta ní pé clay ni a mọ̀. Àdá nínú àmọ̀. Àdá. Aláṣẹ lórí òrìṣà. Ojúlówó ọmọdúnrún. Wọ́n sọ̀rọ̀ tí ó ti wá nínú Bíbélì wọ́n pé wọn ò mọ̀. Wọ́n sọ ìran tó ti wá nínú Kùránì nítorí wọn ò mọ̀. Ṣùgbọ́n bí òye yẹn ṣe ń mọ̀ ọ́n téèyàn ti wá orúkọ rẹ̀ lẹ́fìn. Ó bá jẹ́ Chinyere ni ẹ ti mọ̀ bí ó ti wá. Ó bá jẹ́ Johnson ni ẹ ti mọ̀ pé UK ni. Ṣùgbọ́n tí wọ́n bá wá pè ní Adésínà. Sókè ní bá mi pé ibi tó lọ fi ọgbọ́n ẹ̀ sí. Ìwó ló ti tú fún wa orúkọ yẹn orúkọ Yorùbá ni máa wọ ọmọ mo sì wọ kẹ̀mbẹ̀ inú mi máa dúró sí kẹ̀mbẹ̀ sọmọ ẹgbẹ́ wẹsí kí ó sì fi kẹ̀mbẹ̀ lé aṣọ nǹkan ọlá làáfíà afẹ́fẹ́ ọ̀wọ́lé ogun ọ̀wọ́lé kìí ṣe bí sẹ́ẹ̀tì tọkùnrin wọ̀ gbogbo ọkùnrin tí ń ṣe ní ṣẹṣẹṣáìsì gbogbo ẹ̀ ló dí. Kò bá pè kò sátẹ́físì ni wọ́n ń bàjẹ́ àwa gan láyé àtijọ́ àwọn ìyá wa wọ́n rò sọ dé kínní ìtàwọn yẹn fi ń ṣe túùbù ní ìsìn
aṣọ wọn rò dáyà wọn sì fi lẹ̀kẹ̀ sí ẹgbẹ́ ọmọ nu ọnu ẹwò ọnu lọ́wọ́ ìdílé ìdílé káyọ ẹwò ìdílé sẹ́tì ònìyẹn bẹ́ẹ̀sẹ̀ máa ṣe àròsọ dáyà èyí ṣe ó ká ti dojú ọlọ́run dá pé gbogbo tá a ti ní láti pèlè ẹ̀yìn ò ní ìdí àti tó máa fa nǹkan míì àfi téèyàn ọba kọ́ tiwa wa là ń fi dágbọ̀n gbogbo ẹ̀ láfi sí yóò dá fún yóò níta ẹgbẹ́ lọ ìní ẹgbẹ́ lọ o àwọn ó sì tì í lẹ́yìn. àṣà òjò gúnúgbá àwọn ni wọ́n jẹ́jọ́ fàyàfà àkọ́bí yàtọ̀ láàrin gbogbo ọmọ aráyé àròlé Olódùmarè. ibi tí àwa tó fi èyí tí a kọ sínú Bíbélì gbogbo tí a kọ nínú Bíbélì kò tó dìgbà tí a fò òkun sókè tí a fò òkun pupa sókè Mósè gbogbo ẹ̀ Áfíríkà bíi ló ti ṣẹlẹ̀. a sì tún fi Ábúráhámù sí Kwara níbàdàn òun àti Lọ́ọ̀t nítorí ibì kan téèyàn ti di ọ̀ ní gbogbo ayé. ẹ bá sọ fún abẹ́kẹ́ ní sùúrù bá wà ní program kan náà. Noise reduction 2. wọ́n ní sùúrù ẹ lọ sọ fún wọn wọ́n yí rẹ̀. ibi téèyàn ti di ọ̀ gbogbo ayé èsì ẹ̀ bẹ̀rù èsì ẹ̀ ní Kwara. ẹ̀ńtọ́ba ibẹ̀ ní first museum ẹ̀lì bá mẹ́pẹ́lẹ̀ Yorùbá ní ẹ̀ńtọ́ba mọ ìtàn wọ́n mọ̀ bí a. àwọn mùsùlùmí ẹ bá wà níbà tí wọn bá mọ̀ tán ni ànábì náà lọ sọ fún yín lábẹ́ òmùgọ̀ òun sọ fún yín ó ní tẹ́ ẹ bá fẹ́ kọ̀ǹfàmù nǹkan tí mo kọ́ nù kúrò tí mò ń gbà yìí tọ́lọ̀ ń fún mi ó ní ẹ lọ wò bí àwọn alálìkìtáàbì àwọn alálìkìtáàbì àwọn tí a kọ àwọn ní Bíbélì èèyàn tó pọ̀ ló kọ Bíbélì ṣùgbọ́n wọ́n summarize ẹ̀ fún ẹnìkan nínú Quran gbogbo ìtàn kọ́ ni wọ́n kọ síbẹ̀ nínú Quran so tẹ́ ẹ bá fẹ́ mọ ìtàn ẹ tó lọ wo ní Bíbélì ẹ fi mọ ibi tá a ti ń bọ̀ èsì ẹni Kwara mẹ́yẹn ní Lọ́ọ̀tì tọ́mọ rẹ̀ ti di ìyàwó rẹ̀ di ọ̀ so ìyẹn ti fi Lọ́ọ̀tì sí ibo tí èsì ẹni Kwara ní. inú àti ti wá àwa lọmọ inú àbí ọmọ ló àbí ọmọ rẹ̀ sì ní Háàmù ló bí Lámọ́rúdù ẹ lọ wò ó pé kéde ẹ̀ka gbogbo ẹ̀ what's the colour of Nimrod àwọn oní mùsùlùmí wọ́n pè ní Nàmúrúsù ìwọ yọ ẹ̀sìn yẹn kó bẹ́ẹ̀ nítorí S àti D lọ́dọ̀ àwọn tí wọ́n lè fẹ́ pe síkírù wọ́n tún máa ń pe díkírù so tó o bá wá fi Nàmúrúdù kí ló rí Nàmúrúdù S o lè pe síkírù o lè pe díkírù so S àti D nínú ẹ láti lọ mọ̀ tán yín àwọn òní bá yín kọ̀ tán yín àwọn oní Bíbélì àwọn oní Kùránì ò sì ní bá yín kọ̀ tán tí ìtàn tiwa kìí ṣe pé bóyá ọmọ ànábì Muhammad àwa lò ní títàn wá ti bẹ̀rẹ̀ Ádámù àwa ni Ádámù mẹ́rin nígbà kíkọ́ lẹ̀ nígbà fi mọ̀ ẹni ọgbọ́n Ọlọ́run ọba àfìlọ́lọ́run máa ń fún lọ́bẹ̀ ọba níbù ó lọ ń fá wa níwò yìí ó yàtọ̀ ọmọ Yorùbá kò sí bẹ́ẹ̀ sí nígbà bẹ́ẹ̀ nígbà fún tá à ń sọ yẹ ẹ gbọ́ bẹ́ẹ̀ gbà ní nítorí ìpìlẹ̀ wa ni là ń sọ yìí ẹ̀yin lọ́lọ́ ń ṣe lóore ẹ̀yin lọ́lọ́dúnmáà rẹ̀ dé sí lọ́dọ̀ ẹ̀yin lọ́kọ́ dá ó wùrán mi kò jẹ́lọ́sì ó ràn mí kò jowú yín Ọlọ́run ló dá yín Ọlọ́run ẹ̀yin lọ́kọ́ dá ẹ̀yin ló sì ṣe lóko kẹ́ẹ̀dìmọ́ àṣà yín ẹ̀ máa gbéga ẹ̀ sá fún òrìṣà bíbọ̀ ẹ̀ sá jìnnàjìnnà ẹ̀ sá kàbàkàbà ẹ̀ má ti ń pè é máa ń bọ̀ òrìṣà bíbọ̀ ẹ̀ má torí owó tẹ́ bá ń di òòṣà lọ dúró bẹ̀ lórí ó lè ṣe yín bákan
wọn ò gbowó sà ní wọ́n bá ti ń bọ́ wọn kó bẹ́ẹ̀ á sì máa sọ fún wọn tó bá wù ní ìní wọn lọ pa èèyàn kan tó bá bọ̀ ìṣà àní wọn lọ ṣe nǹkan kan fún mi àwọn máa sọ gẹ́gẹ́ bí ọba iṣẹ́ ọba ni láti sọ ọ̀rọ̀ ta Ọlọ́run ká ọba yìí sọ̀rọ̀ kọ́ máa gbóríṣà dá ta ló yẹ kọ́ máa gbé ga nítorí ẹ̀ náà la fi ń sọdún Olódùmarè níwò ló táwa máa ń ṣẹnu ọdún Olódùmarè àkọ́kọ́ rẹ̀ nù ẹni tó dá wa ẹni tó dá bàbá ńlá wa nù ẹni tí bàbá ńlá wa sì ń sìn ohun gangan ẹ̀sìn àbáláyé ọ̀dọ̀ wa ló ti wá kìí ṣe ń pẹ́ tí wọ́n bá ń pè ní Islam tó bá ti jẹ́ ìmọ̀lọ́nlọ́kan àbáláyé náà ní tiẹ̀ náà nítorí Ọlọ́run kan yìí òun ni Jésù bọ̀ òun ni tani bọ̀ Mósè òun ni Abraham òun ni Ọlọ́run tó jẹ́ báwa lọ́kọ́ dà ẹ̀yin ni ẹ gbà o ẹ má bá wọn gba òrìṣà bíbọ o ẹni èdèkéde tó bá wù yín kẹ́ ẹ sọ ẹ bá sọ̀bọ̀ ọ̀rọ̀ ẹ bá ṣàbọ̀yè yóò wá ní kìí ṣe ní olórìṣà ọba àṣàbọ̀ ṣiṣẹ́ kó o máa kó o gbogbo ẹ̀sùn owó Olódùmarè kó o ṣàṣẹ tó o bá fẹ́ ṣe àmì gan kìí ṣe tí yóò bá ní àṣẹ wá àṣẹ wọn bá ti ń ṣe àdúrà gbogbo àṣẹ kó ṣe bẹ́ẹ̀ ni kìí ṣe pé àmì ló ń sọ wọn fàmì hàn àmì ló àmì dá lórí àdúrà ṣùgbọ́n tó bá ti di àṣẹ ilé àṣẹ òpè méjì ìlú kan ilé àdúrà lọ́pọ̀ ilé àdúrà ní mọ́ṣáláṣí o ilé àdúrà ní ṣọ́ọ̀ṣì ilé àṣẹ nílé aláṣẹ tààlà aláṣẹ Ọlọ́run tí bá ṣèmi lọ́ba tọ́jọ́ Ọlọ́run lọ́ba àfi ọba kí lọ́jọ́ Olódùmarè jẹ́ pé ibo nílé àṣẹ ọba ni ó ní àṣẹ ní táwọn ọba bọ̀ òrìṣà ọba alẹ́ Yorùbá tí wọ́n bá bọ̀ òrìṣà wọ́n máa ń láṣẹ lẹ́nu. ilé àṣẹ la wà yóò. ibikíbi tẹ́ ẹ bá ti ń ṣe nǹkan tẹ́ ẹ bá ti ń gbàdúrà ẹ sọ fún irú ọba bẹ́ẹ̀ tí ọba bọ̀ òrìṣà ẹni kọ́ ṣàṣẹṣe. ọba tí ọba ti bọ̀ òrìṣà yóò ní àṣẹ Olódùmarè mọ́tọ́ bá ń bọ̀ òrìṣà àṣẹ kí ni ó wà lẹ́nu ẹ̀ àṣẹ Ògún ni àṣẹ Ṣàngó àṣẹ tó bá ń bọ̀ ní ó wà àṣẹ yín ò sí lọ́ọ̀bì kan nítorí àwọn yín ò ti ṣe kí ni wọ́n ti lọ bí kò ọmọ lọ àṣẹ Awólọ́wọ̀ àṣẹ bàbá tọ́ba ẹ ò lè lo àṣẹ Awólọ́wọ̀ nígbà Awólọ́wọ̀ wà láyé tó bá rán èèyàn ṣe olè ní àbábá Awólọ́wọ̀ lọ́rùn wa o àbí ó láṣẹ rẹ̀ ní ọgbà ó ti kú ó lè láṣẹ rẹ̀ mọ́ nígbà Ògún wà láyé lọ́jọba ó lè láṣẹ rẹ̀ mọ́ bọ̀ lọ àṣẹ tí èèyàn máa ń lò tí ò gbọdọ̀ parẹ́ kan láṣẹ Olódùmarè ẹ mẹ́ta ayé mẹ́yìn ọmọ Yorùbá wọn mo rí pé ṣe mísíkì fún mi ní àpẹẹrẹ. bẹ́ẹ̀ni. aráyè ní kó dọ̀dọ̀ níta. nígbà wo ẹ lè fẹ́ ṣe lé. a ti ní pé àwọn. ọ̀la làjọ̀dún. ẹ ti ṣe báwo. a ti ṣe àjọ̀dún ọ̀la ni wọ́n ń sọ. orin tán pè náà sọ. ọ̀la lẹ fẹ́ ṣe nǹkan lẹ́sẹ̀ wá pè mí lé mi. lẹ́tà ti wà. lẹ́tà wo. nígbà wo. èyí lẹ́tọ̀ ẹ lè bẹ́ẹ̀ ṣe nǹkan lọ́la kẹsẹ̀ wá. irọ́ wọn sọ pé àwọn náà. àbí tó bá jẹ́ pé wò. wọ́n gba ara wọn lọ́ọ̀tì kó fẹ́ ṣe tù lọ́tọ̀ ní sẹ́yìn kan ṣe ẹ̀ lọ́fẹ́ kí wíkẹ́ ti fún wọn ní endorsement. ok. orin tá a ṣe yẹn Ọ̀dà. àti wọ studio. ẹ ti wọ studio. àmọ́ kò tí sí pé ó wà ní plate.
bọ̀ láti àwọn studio pẹ̀lú rẹ̀ ìlú ìta fẹ́ ṣe lọ́la ìṣèpá ń ìpínlẹ̀ tí ń ṣe lé ọ̀yọ́ ni mo ló dàpọ̀ yàtọ̀ fọ́ọ̀mù èmi ni mo wà mẹ́tò kan. Mo ti lóde lọ́la òde tí mo ní gan kéde sọ̀nù ọ̀dọ́ ni owó ojoojúmọ́ lọ òde tí mo ní ọ̀nà báyìí ló wà. Kálọ̀ kẹ́yà gbọ́pàá mi lọ kẹ́ wá àwọn olóyè àgbẹ̀ kábíyèsí o. kẹ́ bá rán bá kan náà lọ àbí ẹ bá rán baálẹ̀ àti ẹ sábà ìgbà kẹ́ gbọ́pàá mi lọ kẹ́ ẹ bá fi sọ fún sẹ́kítì tó bá fi ìdáná sẹ́sìn.